jẹ yẹn ni lọ́wọ́ báyìí yẹ là ń jẹ. ìyàwó ẹ̀yin náà ẹ wò lu bó ṣe rí. àyè dára kó má kú bì kan ibi tó má ṣe dáadáa ẹ jẹ́ àṣọ. a ti sọ nísìnyí pé ibi tó dáa tí wọ́n ṣe ni wípé wọ́n gbìyànjú iṣẹ́ tí ìjọba àná tọ́lá wọn bẹ̀rẹ̀ wọ́n parí ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọ́n tún bíríìjì ibẹ̀ wọ́n tún rí award ní nǹkan tó ti ṣe wọ́n gbìyànjú wọ́n lùlù wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣí ẹ wo wọ́n ṣàṣì ó sì ti wúlò fún wa a máa gbà bẹ́ẹ̀ ẹ wo Ìbàdàn ẹ wo bóyá dọ̀tí tó ẹ wo bó ṣe dọ̀tí tó kò síbi tẹ́ ẹ fẹ́ rìn ìjàkálẹ̀ àrùn gan fẹ́ lè bẹ̀lẹ̀ Ìbàdàn nísìn ẹ wo bọ̀ ọ̀nà jákujáku ẹ lè rìn. wọ́n ń pààtì gbogbo ibi tó lu operation no porto bá a ṣe ń sọ ni wọ́n ń pààtì. ẹ jẹ́ ń sọ fún yín níjẹta àbíjọ́ wo tá a rìnrìn Bọ́lá Ahmed Tinubu ẹ̀ pa arìn ni arìn lórí títì gbogbo lẹ́bi tó pàṣẹ ó ń jì mọ́ wa lẹ́sẹ̀ ni àwọn tó ń rún ẹsẹ̀ wọn rọ yóò tó bí. àjọ wa ń bẹ. ẹ̀yin náà wà ń bẹ. ṣé ìsọ̀rọ̀ ṣe ẹ wọ́n rìn lẹ́sẹ̀ sí rọ tí wọ́n já sínú kòtò. òkè níbi wọ́n kòtò ti bú. ẹ lọ wo gbogbo ọ̀nà Òkè Àdó ibẹ̀ láàrin gbà lọ sí J Allen. ẹ bá débi àárín ọjà yẹn gangan. ẹ wo àwọn èèyàn rìn wọ́n ń já kòtò tẹ́sẹ̀ ń rọ gbogbo ibi tán láwọn páàṣì kí ni kòtò àtọ́fi ìyẹn ń yọ mọ́ wa lẹ́sẹ̀ ni. láìsí òrì ó ń yọ ọmọ yẹn lẹ́sẹ̀ báwo. èmi o ẹni tó bá ti gbọ́ nǹkan tí mò ń sọ rí ni pé òótọ́ là ó sọ kò ń ṣe pé bóyá a fi ń ṣe kán ṣe dáadáa la fẹ́ àti wá sórí rédíò báyìí tó yẹ pa aṣọ tó gbọ́dọ̀ gbégbèsè lórí ẹ̀. ìgbésẹ̀ rẹ̀ o. gbogbo oríṣiríṣi tá a sọ fún wọn tá a pè wọn ṣàkíyèsí pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ bí nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ bí wọ́n dẹ̀ lọ gbá kí wọ́n lọ ìyẹn ò ní pé kán dìbò kan wọlé. ẹ kò ní bẹ́ẹ̀ bọ ìjọba iṣẹ́ wọn ní wọ́n gbọ́dọ̀ ṣe ni torí jọ ẹ̀yin náà wò gbogbo ẹ lọ mẹkáníìkì ẹ lọ dáwọn mẹkáníìkì kẹjókòó bẹ fún bí a bí 30 ìṣẹ́jú gbogbo ẹni tó wá bẹ kò ṣe pé ọ̀rọ̀ ẹ́ńjìnì wọn bàjẹ́ náà bá wa bọ́n ṣe ń jẹ́ asọ́bà wọ́n ṣe ń jí táyà. n tẹ́ ń sọ ni pé wọn ò ṣe dáadáa tó ń pa ọ̀nà. ìmọ̀ náà ti ṣe dáadáa ẹ sọ ìbólótúlẹ̀ yìí náà ẹ̀yin tún lè ní kílàkà ìjùmọ̀ náà wọ́n ṣe dáadáa náà wọ́n kọ́ gáràjì ńláńláńlá 4 fún wa. tí ìfẹ́ mọ́ kábẹ́ wọn. ara dáadáa náà ní fáwọn. wọ́n ṣe iná. bẹ́ẹ̀ni iná light up Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. àbí dark out Ọ̀yọ́. irọ́ o. iná tí wọ́n tàn tó jẹ́ pé àwọn aráàlú ń gbádùn náà. níbo ló ti ní abátan ní ìsìn abátan díẹ̀ wọ́n lè tàn tó lógún ẹrú lónìí kọ́ fún wákàtí bíi mélòó wọ́n lọ tàn ti gbẹ̀ wọ́n tó pa. ṣe rí nísìn ẹ rí ẹwọ kan tó ń ṣẹlẹ̀ ní Pakistani ẹwọ kan tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ilé ayé wọ́n pè nǹkan ní climate change wọ́n ní pé ká lo nǹkan tó jẹ́ pé nǹkan tó yà sustainable bíi solar light ẹ wo gbogbo ọ̀nà challenge yìí tẹ́lẹ̀ náà challenge títí dé J110 solar wọ́n fi bẹ́ẹ̀ wọ́n yọ gbogbo rẹ̀ ni wọ́n yọ dànù wọ́n fi eléyìí tí ó mọ̀ lọ ẹ̀rọ dísù sí èsìn dísù gbowó lórí ó lè fún wọn láti máa lè wọ́n yọ gbogbo ẹ̀ ni ó ń ṣiṣẹ́ ńgbà tán ń ṣe à ń sọ fáwọn aráàlú ńgbà náà bí kán má yọ eléyìí ń ṣiṣẹ́ lọ́wọ́ ká ló tiẹ̀ ti bàjẹ́ ni kán tó wọ́n yọ gbogbo ẹ̀ dànù ìsìn ó rọ wọ́n lára láti lọ máa rọ́ọ̀nù dísù. gbogbo àwọn tó gbé jẹnẹrétọ̀ sẹ́gbẹ̀ẹ́ lé wọn ẹ wá dúró èéfín tí wọ́n mọ̀ fà sí mú. ok nígbà tá a pariwo pé wọ́n ń lo dísù nǹkankan wọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fọ̀rọ̀ léde pé nígbà tí ìṣàkóso wọn bá fi parí ìlànà tí wọ́n fi máa páwà ẹ̀ tí ó sì jẹ́ pé kò ní í sí ọ̀rọ̀ àwọn òṣèlú ẹ sọ ní ọdún oṣù mélòó kù ká fi dìbò báyìí. ó kù bí oṣù bíi 5 sí 6. ìgbà wo wà bẹ̀rẹ̀ sí ṣe ṣàkóso wọ́n ti ń pààrọ̀ àwọn kan wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀. níbo. tẹ́ ẹ bá lọ láti secretariat ní ìsìnkú bámẹ̀ tí wọ́n ṣe àwọn iṣẹ́ kan bẹ́ẹ̀. kí wọ́n ń ṣe ń bẹ̀ ṣé sólà wọn gbé bẹ́ẹ̀ ni sólà ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n yọ pamọ́ sólà ló wà láti challenge lọ kíní wọ́n yọ kó ń bẹ̀. àṣé páàkì tí wọ́n kọ́ yìí kò dáa tó. ṣé mo ti sọ fún yín o oníkálukú ló ń ṣe dáadáa ibi tó ní yí wa dé ni. ok. ṣé ẹ mọ̀ pé níbi roundabout tó wà níbi challenge bẹ́ẹ̀ yẹn ẹ lè polówó à ń bẹ̀ wọ́n fi kọ́ gáràjì bí ibùsùn bíi mélòó sísàlẹ̀ wọ́n tún lọ kọ́ gáràjì kan síbẹ̀ ẹ mọ̀ iye tó gbà fún gáràjì yẹn ẹ mọ̀ iye tó gbà. èló ni. bíi 20 billion naira wọ́n fi kọ́. gáràjì wo. mẹ́rin tán láwọn nǹkan. 16 billion. 16 ni ok 16 billion. ẹ mọ̀ kó wá ṣiṣẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ parí iṣẹ́ yẹn ní 16 billion nǹkan yí
nǹkan gbẹnu sókè 16 náà lẹ́fi parí ẹgbà tẹ bẹ̀rẹ̀ àbí ní tẹ́ rarin lánàá lè rarin lónìí. n tó wà lórí open contract Ọ̀yọ́ state nìyẹn. ló wà ń bẹ̀ ẹ wá jẹ́ kó tó wá gbé jáde pé lòun náà fẹ́ fi parí ẹ̀ wọ́n bá parí ẹ̀ ẹ lọ wo àwọn sùkúù wa iléèwé wa wọ́n dẹnu kọlẹ̀ ni. skul dẹnu kọlẹ̀ báwo. mélòó náà ti tún ṣe kọ́ka àwọn ọmọ iléèwé fẹ́ ṣe ìdánwò wọ́n mú ṣọ́ọ̀kì wọ́n fi ń kọ ìdánwò sórí pátákó. ẹ wo lásán àtọ́ṣe Arabic àlìhùmọ̀ láògùn ò lè kà wọ́n pé kí wọ́n kọ́ ẹ̀. ẹ jẹ́ ká ṣe dáadáa fúnra wa á bá bẹ̀. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbìyànjú nípa ètò ẹ̀kọ́. àwọn tíráì rí gbogbo sùkúù bó ṣe rí ringirigi sùkúù mélòó wọn ti kọ́. ẹ̀jẹ̀ àwò báyìí. ẹ wò. nígbà tí ò sáwọn olùkọ́ tí ó kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ tíjọba yìí dé akẹ́kọ̀ọ́ 5,000 wọ́n gbà. akẹ́kọ̀ọ́. àwọn olùkọ́ jàre 5,000 ni wọ́n gbà 5,000 teachers. nọ́gbà ni wọ́n gbà. bẹ́ẹ̀ bá wá gba tíṣà ibo wọn ti kọ́ àwọn yẹn. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò rí owó lọ ilé ẹ̀kọ́ kankan nígbà wọn lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ dé. níbo ẹ̀kọ́ ọ̀fẹ́ tó ń gbé nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n ń fi ṣọ́ọ̀kì kọ̀ọ̀kan sórí pátákó ẹ̀kọ́ ọ̀fẹ́ tó yẹ pé tá bá fẹ́ ṣèdánwò wọn ò kí ẹ rọra ni kó tó ṣètò kọ́ ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ tẹ́ ní pé wọ́n fẹ́ ṣe ìdánwò tẹ́ rí pépà kó fáwọn ọmọ kan fi ṣèdánwò ṣẹ́kọ̀ ọ̀fẹ́ nìyẹn wọ́n kó ṣe àlọ́ sùkúù ẹ̀kọ́ ọ̀fẹ́ ni. ẹ̀rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àga fún àwọn akẹ́kọ̀ọ́ o. bóyá bí tèmi ò mọ̀. wọ́n ṣèwé fún wọn wọ́n ṣàga. bóyá bí àwọn iléèwé tèmi ò mọ̀ bọ́ iléèwé tèmi ń fojú rí lójoojúmọ́. èwo iléèwé tẹ̀yìn fojú rí. èmi ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. iléèwé wo lẹ fojú rí. àwọn náà mọ̀ ṣe bá jọ wà àjọ ń rìn ni. mo sọ lẹ́ẹ̀kan pé ẹjọ́ máa ń ṣe ẹjọ́ mọ́ra yín. èmi ń rìn èmi ṣẹ́ mo rìn gidi ni so gbogbo nǹkan tí ń bá sọ kódóró ọ̀rọ̀ ni èmi ni mo mú ló mú. gbogbo tẹ̀ ń sọ òkodoro ni ṣùgbọ́n tá a mọ̀ ni pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kàga. ìmọ̀ náà kàn sí. àwọn ilé ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé ẹ̀kọ́ girama. ti bo ilé ẹ̀kọ́ mélòó gan la ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wa mélòó. bíi 600 plus la ní. kí ló wá lè fún wa tó bẹ́ẹ̀ tájí ọba bá ti wọlé wọn láwọn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ dà. kò sọ́fẹ̀ẹ́. kò sọ́fẹ̀ẹ́. báwo ni o ṣe sọ́fẹ̀ẹ́. olólùwò wáyẹ́kì. gbogbo ìgbà tí ìjọba àná ń lọ wọ́n yan kinní kan ní school governing board ẹ rí i pé àwọn school wa ẹ lọ sí Ìbàdàn boys high school bí school governing board ló mójútó èmi gan wà lára àwọn governing board school méjì. school wa àti school wo. Mokadeo Mokebola comprehensive a dẹ̀ ṣiṣẹ́ sínú bẹ̀ bọ̀ ìgbà tí kété tán dé wọ́n da gbogbo ẹnu. ìyẹn lórí ètò ẹ̀kọ́. lórí ètò ẹ̀kọ́. ètò ìlera ń kọ́ gbogbo àwọn ilé ẹ̀kọ́ ètò ìlera alábọ́dé tí wọ́n ṣe. ibo mélòó wọn ti kọ́ wọn láwọn kọ́ kọ̀ọ̀kan sí wọ́ọ̀dù kọ̀ọ̀kan mélòó náà ti kọ́ mélòó ló ti bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ má jà máa fẹ́ ní ìjánu sọ́bẹ̀ o. ẹ jẹ́ káwọn aráàlú sọ yẹn èmi ń ráwọn tán ti ń ṣe káàkiri ó pọ̀ ó ń bẹnu sókà ń bẹ ó ń bẹ ní ọ̀nà bẹ̀rẹ̀ sọ́jà abálẹ̀. àwa gan tá a ṣe ìjọba tá a ṣe tá a jẹ́ pé akọ̀lọ ṣòfin lásán ni àwa gan ṣe ètò àwa ara wa ẹ bá dórí tàmẹ́rin ó ń ṣiṣẹ́ dòní. ẹ já fọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ̀ ẹ já gbájúmọ́ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ òfin. ṣùgbọ́n ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ Tọ̀míwá Àlí coordinator City Boy. àwọn tó yeye àwọn tó yeye ni wọ́n ń pè ní City Boy. ṣé ẹjọ́ wà ń bẹ̀ ni. gbogbo nǹkan tí aṣíwájú bá ti ń ṣe náà lájọ wà ń bẹ̀. kí ló bí City Boy. ẹ kú atótó ní látàárọ̀ atọ́kùn orúkọ tèmi ni Tọ̀míwá Àlí tí mo jẹ́ coordinator City Boy nípínlẹ̀ Ọ̀yọ́. City Boy ó jẹ́ ẹgbẹ́ tí ó ń campaign fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu.